warahmatullahi ta'ala barakatuh. Mo kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá. Mo sì ń fi àsìkò yìí náà tó fi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ìkẹ́ àti Ọlọ́run bá kí wọ́n bá àlàyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Fídíò yìí jẹ́ fídíò ìbánikẹ́dùn ní àwọn igun mẹ́ta sí mi. Púpọ̀ tó kú káàkiri ní tòótọ́, but èyí tí ó bá kan ní ló kan ní. Ìbéèrè sì lè máa wáyé pé láti wo síbo. Ọ̀rọ̀ tá ń pè ní ìfẹ́ ó kọjá abínibí, ó kọjá alájọṣepọ̀, ó kọjá alájọjẹ alájẹmu ní gbogbo ìgbà rárá. Ìfẹ́ kọjá gbogbo yẹn. Àwọn mẹ́ta tí Ọlọ́run fi ṣe àmì wò fún mi ní ìgbà kan náà ni brother mi Bọ́ra Muhammad Tajudeen Ayéléwu Òkúmí Ìbò Ìpàkòyí. Ẹni kejì òun náà ni olólùfẹ́ mi, a role model to the core. Ó jẹ́ ẹni tí mò ń wò ní àwòkọ́ṣe, tí mo ní ìgbàgbọ́ nínú ìṣesí rẹ̀ láàrin ìgbà tí Ọlọ́run ní kí èmi pẹ̀lú rẹ̀ ká ti jọ ṣe láti 1975 tó fi di wòyí. Òun náà ni late General Muhammadu Buhari. Ìfẹ́ yẹn nípa láàrin mi pẹ̀lú rẹ̀ débi pé mo ti kọ́kọ́ bí ọmọkùnrin kan rí tí ó jẹ́ pé ọlá ìfẹ́ tó wà láàrin ọkàn mi sí dọ́dọ̀ Ọlọ́run. Mo wo bó ṣe ń ṣe láti ìgbà tí mo ti wà ní kékeré tí mo ti mọ̀, tí bó ṣe ń ṣe nígbà tá a fi wà ní Jos. Ó jẹ́ kí n mọ́ sójú kòkòrò pé t'Ọlọ́run bá ti sọ wọn fún mi pẹ̀lú ògo Ọlọ́run máa sọ wọn mi ní Buhari. Sọ ní Buhari. Ọlọ́run wá ní kí ọmọ náà kó fi ikú ṣe àgbà àti èmi àti Muhammad Buhari tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé. Ìfẹ́ yẹn ò tán lára mi débi pé nígbà tí Ọlọ́run fún mi ní ọmọ mi lọ́kùnrin tí ń ṣe Òkìkíọlá, gbogbo àwọn àfáà t'Ọlọ́run ní kí wọ́n wà ní ibi ìsọmọ lórúkọ kí a tó gbé orúkọ jáde, lọ́pọ̀lọpọ̀ ti pariwo pé yóò ṣòro tí ọkùnrin yóò bá tún ní sọ Buhari. Nígbà tí bàbá wa Imam Aguda Okera Central Mosque, ibi tí mo ti jẹ́ oyè ìmọ́lẹ̀ àdínì, tí wọ́n gbé Dadis Alhaji Chief Imam Alhaji Suleiman Bayonle, tí wọ́n gbé orúkọ ọmọ jáde as Muhammad Buhari. Inú ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú bẹ́ẹ̀ dùn, wọ́n pariwo ní pálọ̀ mi níjọ́ náà. Alhamdulillah fún ọlá ìfẹ́ náà. Ìfẹ́ náà sì tún wà ńbẹ̀. Even lẹ́yìn ìgbà tí mo ní sí mọ́, ìfẹ́ náà kò lè kúrò ńbẹ̀. K'Ọlọ́run bá kó má paná ìfẹ́ náà. Gbogbo ọ̀nà kan náà la fi máa jọ nífẹ̀ẹ́ ara ẹni. Ṣùgbọ́n èyí tí fi lóore jù ni ìfẹ́ tí èèyàn bá ṣe láàrin rẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀, pẹ̀lú èèyàn.
fún àwọn tí wọ́n bára wọn ní agbo òṣèlú, wọ́n sì bára wọn nínú agbo àwọn tán máa ń ṣe ìwádìí àbí tán máa ń mọ nǹkan nípa bí ìlú ti ṣe ń lọ, that is current affairs, ní àtọdún gbọ́nrún sẹ́yìn tí wọ́n tẹ̀lé, wọ́n lè bá pàdé wípé mi ò mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Muhammad Buhari ní gbogbo ìgbà ní gbogbo ayé. Ó fi di wípé láti north wọ́n ṣe meeting àwọn àgbààgbà lásìkò ìgbà náà, ó fi ránṣẹ́ sí mi wípé àwọn fi mí jẹ oyè Sarkin Yakin Buhari Balógun lójú ogun fún Muhammad Buhari. Mi ò gba 1 naira rẹ̀ rí, mi ò ná 1 kobo rẹ̀ rí. Láàrin mi pẹ̀lú Ọlọ́run ọba mi, mo fi ṣe tí mo ṣe. Ọlọ́run ló gbin ìfẹ́ yẹn sí mi lọ́kàn sí. Kì í ṣe pé mi ò rí ẹ̀gbin tó bá ṣe, rọmọ ẹ̀dá ní Ádámù kò sẹ́ni tó pé. Mo rí tí ń bá ń jẹ̀gbin, ṣùgbọ́n níbi tí ìfẹ́ bá wà, ìyẹn máa ń lámójú kúrò ẹ̀gbin ara ẹni. Ó ṣe ni ní àánú púpọ̀ nípa lílọ Muhammad Buhari. Ó ṣe ni láàánú púpọ̀ nípa ìrìn àjò ìgbésí ayé Muhammad Buhari, pé wọ́n jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti ní ìgbàgbọ́ sí gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó súnmọ́ wọn. Ṣùgbọ́n ẹni tí kò bá súnmọ́, wọ́n mọ̀ wò wọ́n bí bákan sí méjì àbí kankan. Mo rí àwọn kan tí wọ́n jáde sórí fọ́nrán tí wọ́n ń bèébú, tí wọ́n ń ṣépè. Ó fi ìnira sí ìgbésí ayé àwọn, ó fi ìnira sí Nàìjíríà. Béèrè tá fẹ́ béèrè níbi ni pé ṣé òun ló dá yín? Àbí tó bá tiẹ̀ jẹ́ pé Mùsùlùmí náà lẹ bá pera yín, kí ni Ọlọ́run bá wí nínú Suratul Baqara? Àwọn àdánwò 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹnu táwọn fi dá àwọn ẹ̀dá wò. Ebi wà nù rẹ̀, ìyàn wà nù rẹ̀, ikú wà ń bẹ̀, ìṣẹ́ wà ń bẹ̀, àìsàn wà ń bẹ̀, ikú òjijì, kó ọmọ tìyàwó tàbí bí òfò, ògbórùn nǹkan àdánwò tí Ọlọ́run bá fẹ́ gbé báyàn. Nínú 9 yẹn náà ni ògbé ti bá pàdé. Ọwárí kan tó wá ní inú wọn ló dùn pẹ̀lú bó ṣe kú. Kò ráre kú, kò sì sánkú. Torí ẹni tí a bá gbọ́ ìtàn ìgbésí ayé rẹ̀, ìtàn ìgbésí ayé léyìí tó ṣe wípé béèyàn ò bá níbẹ̀ lọ́hùn, kò bẹ lọ́hùn fúru rẹ̀, yóò sì máa gbọ́, yóò sì máa mọ̀ wípé àkàndá lọ́lọ́run bá ṣe arákùnrin yìí. Muhammad Buhari jẹ́ ọ̀kan tí kò ní àgbẹ́kẹ̀lé èèyàn lẹ́yìn Ọlọ́run. Ìrìn àjò ìgbésí ayé ara rẹ̀ gan nínú àìní àgbẹ́kẹ̀lé séèyàn ni. Wọ́n mú ládùúgbò lọ rí ṣiṣẹ́ sójà ni. Baálé àdúgbò wọn, olórí àdúgbò, wọ́n ń kọ́ àwọn ọmọ tó ń lọ sí sọ jẹ́ kóun náà mọ̀ láì ní bàbá. Tó bá lè dé kó dé lọ. Láti ìgbà yẹn tó ti gbẹ́nu síṣẹ́ ìjọba tó ti ń lọ títí ń fi ń sin àwọn èèyàn ni. Ní sì fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, fi ń sin Ọlọ́run ọba.
ń sì fi ń tún àtúnṣe déédéé ní ṣíṣe láàrin rẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ àtàwọn èèyàn níwọ̀nba bó bá ti ṣe mọ́. Ó burú níbí, ó ṣe níbí, ó ṣe níbí. Mo wo kíní kan tribute tí Ngige tó ṣe fún Buhari lórí Arise TV. I'm not the TV type, not too much. But anything that has to do with current affairs, mo máa ti rí pé there is something that is going on. I started switch sí Al Jazeera just within their news time. Màá grab nǹkan tí mo fẹ́ grab, màá dẹ̀ mọ̀ wọ́n most àbí documentary part of life nígbà míì láti mọ̀ báwo láyé ti ṣe rí, báwo lèèyàn ti ṣe rìn lọ́rọ̀ ilé ayé. Ngige sọ kíní kan níbi tí mo gbé tí ń wo omi bọ́ lójú mi. Ó ní àwọn ọmọ Nàìjíríà wọ́n jẹ́ ẹnìkan tí ẹ̀mí àìmoore pọ̀ lára wa. Ó ní ká wo ẹ̀gbẹ́, ká wo ọ̀tún, ká wo òsì, ká wo iwájú, ká wo ẹ̀yìn. Ó ní ká mọ̀ wípé nígbà tá a máa ń ṣe nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí, oríṣiríṣi orin ni wọ́n mọ̀ kọ nípa wa tí wọ́n mọ̀ fi yìn wá. Àmọ́ tí ikú bá dé, ẹni tó lérò pé yóò sọ tiẹ̀ ní láburú yóò sọ láburú. Ìgbà náà ni ó tún máa sọ pé ó ṣẹ̀ òun ní ẹ̀ṣẹ̀ tí kò sì la ẹnu rẹ̀ kó fi wá bá ẹ kó sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fún òun ni. Ó ní ló burú jáì nípa ọ̀rọ̀ ọmọ Nàìjíríà. Ọrọ̀ ajé Nàìjíríà wá fọ́ fún mi lọ́nà tó gbà tó ń yé mi, kò yé mi ti tẹ́lẹ̀. Ó ní kòkó, iṣu ẹyọkan ńlá ní, kòkó ńlá ẹyọkan ní Nàìjíríà ní. Ó wá ní iṣu méjì. Kòkó yẹn bí ìgbà tán fi gbé Nàìjíríà ṣépè ni wípé ẹ má ṣe ju iṣu méjì lọ. Nàìjíríà sì ní kò yé bí ọmọ, bẹ́ẹ̀ làwọn ọmọ ń pọ̀ sí i, wọn ò sì ṣe ju iṣu méjì yẹn lọ. Látìgbà tán ti ní àjẹṣẹ́kù tán dànù, wọ́n fi wá di pé kò tiẹ̀ wá ṣẹ́kù mọ́. Ó ti wá di pé ká mọ̀ jàgbà lọ́wọ́ ara ẹni. Ó lọ́wọ́ bẹ́ẹ̀ ńlá wà. Ó ní ṣùgbọ́n kíní kan tó dá òun lójú tí Ngige wí, ó ní kíní kan tó dá òun lójú ni pé gbogbo ọdún tí Buhari tó fi ṣiṣẹ́ ìjọba kò fijọ́ kan kọ ìwé fẹ́nìkan pé lọ fún lágbájá kó pé mi mo ní kó fi ọ sípò bí kàwé kó mo ní torí tètè mi mo ní kó fún ẹ níṣẹ́ kó ṣe. Kò sì yànyàn síbi iṣẹ́ pé lágbájá bá mi mójútó iṣẹ́ ìkọ́jẹ́ pé wọ́n lọ wà kó wá jẹ́ pé kọ́lọ̀ rèé lóṣòtì kó pé bóòlù ẹ ti ṣe ṣe. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn gbogbo ara ló ń fi lè búra fún ayé wípé kò síbi tí Buhari bí sọ pé contract tán gbé fún lágbájá o èèlò ní ti tèmi, èèlò làdápadà rẹ̀. Ó wá béèrè kan pé kánò rí béèrè lórí 3rd Niger Bridge tó ti wà ńlẹ̀ láti 1957 tí wọ́n tún kówó lé, tán kówó lé, tán kó jẹ, tán kówó lé, tán kó jẹ. Ó ní káwo ṣe wá ṣe fáwọn. Ẹ ò rántí ìgbà tó ṣe Commissioner of Petroleum ni ìlànà àwọn refineries fáwọn míì tí wọ́n bá mọ̀ ìtàn la tó ní refinery títí wa. Nínú èrè tá à ń rí ni Nàìjíríà ò yá owó fi kọ́ refinery. Bẹ́ẹ̀ ni kò tún sí níjọba mọ́. Abacha tún make owó lórí crude oil ní Nàìjíríà. Nígbà tó yẹn wọlé èrè yìí kí ni nǹkan tá a fẹ́ fi ṣe. Wọ́n fi Buhari ṣe chairman PTF without salary. Òun gan fúnra sọ pé òun serve, òun ṣetán láti serve àwọn èèyàn ni láì gba salary kankan tó fi parí ẹ̀. Ó dẹ̀ award contracts àwọn ojú ọ̀nà, wọ́n fi owó epo ṣe ojú ọ̀nà nígbà náà lọ́pọ̀lọpọ̀ bí tọ́lọ́ ní kí ó kàn. PTF roads. At the same time wọ́n tún wá ní àwọn hospital tán kọ́ káàkiri tógun tó wà nínú rẹ̀ tí wọ́n fún wọn.
bẹ́ẹ̀ náà ni education trust fund nínú owó PTF tó yẹ pé gbogbo universities pátápátá ó ní tí ń wọlé fún wọn bẹ̀rẹ̀ látòrí ìwé tó fi dórí sálárì torí jẹ́ nìkan tó yẹ pé àtàpátá dìde ni ó sì ní ẹ̀dùn ọkàn fún àwọn tí Ọlọ́run fún lágbára láti pé kí wọ́n ní ó láàánú bẹ́ẹ̀ ó lówó lọ́wọ́ Ọlọ́run ló wù mo bẹ́ lọ́run lówó lọ́wọ́ sí ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lówó tó yẹ pé wọ́n gọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lówó tó yẹ pé wọn ò lọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ rí béèrè wò Ndimi kò lọ school. He has become one of the most richest men in Africa. Made a rere kó tó rí pé ó jáde láyé. Go to school. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pèlú lówó yẹn gan nígbà tó bá di pé wọ́n bá academically wọn ò lọ nígbà tó bá délẹ̀ tán ló mọ̀ sọ pé ẹ jẹ́ ká àwa náà wà in-house kìíní ilé wọn wà tó ti wá fún certificate kan lè bá pé wọ́n gba doctorate wọ́n gba kíní as a honour but kì í ṣe kíní yẹn náà fi lówó lọ́wọ́. Ẹ check gbogbo àwọn tó lówó lágbàáyé àánú Ọlọ́run ọba ni ẹni tí Ọlọ́run bá ṣe àánú fún ìní mọ̀ ń gbé kò pé tó bá ní so ní tiẹ̀. He's a straightforward man. I learned a lot of things lára rẹ̀ seriously even nígbà tí 8 years tó ṣe kọjá ẹ wòye ọdún tó fi wà dùbúlẹ̀ àìsàn ẹ wòye ìgbà tán ti fi pariwo pé ó ti lọ fẹ́ ti dákọ̀ kó ti kú nígbà tí èèyàn fẹ́ lo the first 4 years tó gbé láàrin 4 years ní ó parí the first 1 year agídí after that 1 year àìsàn yìí gbé for almost 2 good solid years tí gbogbo àwọn senators wa láti senate gbogbo wọn tí wọ́n run tó ń rule Nàìjíríà tó ń ṣe Nàìjíríà bó ṣe wù wọ́n. Ó padà dé nínú yóò ṣe é ṣe kò ṣe é ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kí ṣe pé Buhari ò lo form láti gba form no kò dé scam ọmọ Nàìjíríà but at least Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló tẹ̀lé láti pé kí ọmọ fagbára wá nǹkan láti pé sẹ́yìn èèyàn ó tẹ́yìn lọ́rùn láti pé ọ̀dà náà mi ò lágbára láti ṣe wọn tó ẹ̀ bá lágbára ọ̀dà náà àgbà fọ́ọ̀mù fún yín tí mo pé ó ti wá látọkàn yín nù pẹ́yìn èèyàn ló wù mí láti pé kí n sáàbù yín then procedures tó bá tẹ̀lé láti pé ká fi lè ṣe kí ni procedures campaign let's go out and do that that's what it takes tí ó bára ẹ̀ lágbo òṣèlú. Ngige sọ̀rọ̀ kan tí mo pick tó dẹ̀ wà very very meaningful pé gbogbo ìrìn àjò táwọn fi lọ rí sí campaign yẹn táwọn bá sọ̀kà yẹn táwọn bá lórí ra àgbàdo ní títì táwọn bá ra wá sínú bus àwọn jọ mọ jẹ àgbàdo yẹn ni táwọn tó jọ mọ ṣàwàdà lọ́wọ́ tó ń jọ jẹ kò sínú pé mi ò lè bẹ́ẹ̀ nìkan jẹ àbí mi ò lè ṣe kíní kan. At the same time táwọn bá wà nínú plane nígbà míì bus tó bá ti lọ rí ra bọ́ọ̀lì àtẹ̀pà àwọn jọ mọ fàmọ́ra wọn lọ́wọ́ nínú plane ni bàbá láwọn tí ìgbà títún wọn pé ok ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ rí wọ́n ti jẹ́ kí bàbá orí nǹkan táwọn jọ ṣàwàdà báyẹn. It is a very 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 simple man. In one of the things tí Tam David West sọrí ó lóun rántí wípé there was a certain meeting táwọn ṣe nígbà ayé Supreme Council for Islamic Islamic Affairs bọ́ sí mi lẹ́yìn foríjì mi Supreme Council of Nigeria. Àwọn ṣe debate kan ó níbẹ̀ ló ń ti rí pé the political way of moving with human being wà lára Buhari than you can ever think of. Àwọn bá dìbò ìdí àgbọn one side kan one side míì àwọn jọ dìbò ní Supreme Council
Supreme Military Council mo rántí ní Supreme Military Council nígbà táwọn dìbò tán ṣáìdì ọ̀dọ̀ Ìdí Àgbọn ló win ní Buhari wo ẹgbẹ́ kan báyìí ó ní bàbá you won, you win, gbogbo wọn jọ pàtẹ́wọ́, they go on with their meetings. Ó jẹ́ nìkan tó fi àwọn síbi iṣẹ́ pé lágbájá mọ́ ṣiṣẹ́ rẹ̀ mọ́ṣẹ́ tí kò tọ́ wọn bọ́ láti tójú bọ̀ nǹkan tó gbé fún yàn pé kéèyàn ó ṣe. Ó wá tún sọ̀rọ̀ kan tó jọ̀rọ̀ tó mú táìmì lójú kó mi ó bọ́ lójú mi pé àṣé ẹ̀dá sọ̀rọ̀ mọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí pẹ̀lú orí àjò títí wa náà pẹ̀lú àwọn èèyàn tá à ń bá ṣe. Ìwọ ló rí èèyàn tó rí léèyàn dáadáa tó pé tó ní kó wá ṣe nǹkan dáadáa, ojú gba ara rẹ̀ lórí sórínú rẹ̀ sóríwà rẹ̀, orínú rẹ̀ òríwà rẹ̀. Nígbà tí wọ́n bi léèrè wípé bó ṣe strict tó tó yẹ pé with that integrity in him we still meet his government to be he accommodate corruption. Báwo ló sì fẹ́ ṣe? Just leave an example. Gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pátápátá tó rò pé ní ire ni wọ́n, they all happens to be ẹni ibi. Lágbájá lọ tì mọ́lé, lágbájá lọ pa, lágbájá lọ tì mọ́lé, ṣé kò tó ní lórúkọ? Mr. President ti Nàìjíríà ó ń pààyàn kiri ni, ó dá àwọn èèyàn rẹ̀ ń tì wọ́n mọ́lé ni, tí ń dé tí ń bá àwọn nǹkan míì tí ń jẹ́ nǹkan tó ń yà lẹ́nu. Ṣé lágbájá yìí mo ṣe fẹ́ràn rẹ̀ tó ṣàlẹ̀ bárù bàbá ẹ̀ lọ́wọ́ rẹ̀? Ẹ tó tún lè ròyìn Buhari níwọ̀nba fún wa níwọ̀nba àgbà tán jọ ṣe. Amúsàn lè ròyìn wọn dáadáa, Amúsàn gan ti mọ̀ lè ròyìn wọn dáadáa bíi Ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá. The simplicity in Buhari in whatsoever he's doing. Kálukú ló ní department here. Department of Security, Department of Finance, Department of Health and every kálukú ló ní. Bàbá yóò push ẹnu rẹ̀ kò push imú rẹ̀ sínú any of it. Èyí mú mi rántí ọ̀rọ̀ kan tí mo gbọ́ tẹ́rù Ọlọ́run bá kan ṣe jáde tó ń sọ pé Buhari nìkan lọ pa òun, kí ló fẹ́ gain pẹ̀lú kó nìkan lọ pa ẹ́? Buhari nìkan lọ pa òun ló ti kú ní ìsìn, òun sì ń ṣayé ń tòun, ó ti kú, ó ti báyìí tiẹ̀ lọ even after death. Tribute tó ń fẹ́ ṣe nìyẹn. Department tó gbé ẹ tí wọ́n pẹ̀lú wọn jọ ń pò pọ̀ ń lo bá bi léèrè DSS ṣé wọ́n lọ gba report látọ̀dọ̀ Buhari kan tó ṣiṣẹ́ wọn ni? Àbáwọn naval officers ló sọ pé àwọn gbà kankan lọ́dọ̀ rẹ̀. Go and check record. If you don't have record, kò dá kéèyàn wà dormant, kò dá kéèyàn daft, kò dá kéèyàn daft. Tá bá ń kọ́ bìyẹn báyìí, tá bá gbé lọ́wọ́ báyìí, tó bá kọjá wájú rẹ̀ ní kò kán, ẹ lọ deal pẹ̀lú rẹ̀ ní ẹ̀yin lẹ́mọ tó wà láàrin pẹ̀lú ẹ̀. Ẹ̀rọ wa mú kí ní ẹ̀ pátápátá ẹ wá gbé sí dọ́ọ̀rùn máa trend pé agbájá báyìí òun náà ló kọ́ sí. Ngige sọ kíní kan tó wà very shocking. Ẹ wo wàhálà ta ní pẹ̀lẹ́ ipò sọkùnrin yìí ọjà lè ní lára arú nǹkan mi ti ń ṣẹlẹ̀ lára ti tèmi gan náà. Forí ṣe fọrùn ṣe fún gbogbo ẹ̀sán wá sí tí wọ́n fẹ́ pọ̀ ìwọ náà wá sì tún wá parọ́ mọ́ wípé alágbájá oníjẹkújẹ ní ń wó kálẹ̀ káàkiri, owó tí mi ò wá at the early stage nígbà tó fi nǹkan tí mò ń struggle lé lórí nígbà tó fi níyì tí màá gbà cool money, màá gba owó yẹn cool ní gbogbo mọ̀ sọ, màá gba owó yẹn cool, màá kàn jókòó màá mọ náà nǹkan mi, àkàn mọ́ pé Ọlọ́run bá wa ṣe náà ni, Ọlọ́run bá wa ṣe náà ni. It doesn't happen. Ẹ sọ pé mi ò ní offers ni. Brother wa ilé ìrùkọ́ lọ́ọ̀bá kọ́ bá a fọ̀rọ̀ he got offers, different offers. Wàláhì yàtọ̀ sáwọn tó wà lógún mọ́sùn súnmọ́ bí láìlẹ̀ sí láìláì láwọ́. He got different offers. Kí lè rò pé lè gbà ẹ bá lọ́ba ní ká sọ̀rọ̀, jẹ́ kájọ jókòó, ẹjọ́ kájọ ṣe kínní lórí nǹkan tí ń lọ yìí, tẹ́yìn náà bá gbà báyìí, tẹ́yìn náà bá gbà báyìí, ẹ kàn sí bẹ́ẹ̀ ni pé ni. He turned it down and we share thoughts with him. I have a lot of discussions tí mi pẹ̀lú wọn jọ ṣe. Ẹ̀gbọ́n tí lágbáyà tó sọ, ẹ̀gbọ́n tí kí ni fẹ́ ṣe. You can't say you know him better than me now in terms of nǹkan tá a jọ ń kó nílùú. Ìgbẹ́ntí ọba mọ̀ nǹkan bí àwọn òróró ni.
of different type of offers, but that integrity in us kí la fẹ́ fi sílẹ̀ tá a bá lọ sórúkọ wo ní bàjẹ́. Interland struggle lé lórí yìí tó bá kù díẹ̀ káàtó tó bá pọ̀ wa lọ́ bá kù sí wọ́n mọ̀ sọ fún ìdílé wa lọ for life torí náà gbà tá a ti mọ̀ pé òdodo ni a gbọ́dọ̀ takú sí irú rẹ̀ ọ̀nà tí ká prove ara wa, and that is what is going on. That is exactly what is going on. Brother Eleru, may your gentle soul rest in peace. Kọ́nà bá mi délé fún wọn. It's the bitter truth. Irú rẹ̀ ló sọ nípa ti Buhari. Nígbà tó fi ń dá ẹmọ dá refinery kalẹ̀ tó wọ́n fi wọlé kí ló tèkè láti fẹ́ tí gbogbo ta ní jáwọn Abacha ta ló ń jáwọn Babangida tó mọ̀ nípa owó nígbà náà. Tó yẹ kó ló ń deal pẹ̀lú petroleum kí ló fẹ́ dà nígbà náà tí kò lè dà pẹ̀lú owó. Tó fi offer contract fún gbogbo àwọn refineries yẹn tó yẹ pé owó Nàìjíríà la fi ṣe. Nigeria did not borrow money from anybody. Mọ̀ bí ti báyé ọ̀rọ̀ Nàìjíríà jẹ́ ni láti ìgbà tó yẹ pé Nàìjíríà pẹ̀lú pounds, UK pounds tó ń jọ compete lọ́jà, wọ́n jọ compete ní £1 to £1. Àwọn náà lu pounds and shillings. Kí ló ṣẹlẹ̀? Torí monopoly tó fẹ́ mú wa, wọ́n lu àwọn ọmọ Nàìjíríà mi láti wọ́n fẹ́ bà economy Nàìjíríà jẹ́. Wọ́n ní ká change rẹ̀ bó láti lè mọ jẹ́ Nàìjíríà ká mọ lu owó tí wọ́n jẹ́ pé wọ́n sound bí wọ́n Britain. Ẹni change it now, you are now independent. Change it now, ẹ change náírà ń kobo. Bó ṣe bẹ̀rẹ̀ sí máa depreciate ni ẹ. Táàrí bí make ẹ̀ medicine. Láǹbẹ̀ lọ́nba kó ṣàánú Nàìjíríà. He stated it. Ẹ wo tó bá fẹ́ enrich ara rẹ̀ gbogbo time kò bá enrich ara rẹ̀. He was once a governor. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí mọ́ Buhari ní 1975 ní Jos. Ní Maiduguri. The day he was removed as a governor, ibi kó wá lọ rí di Commissioner of Petroleum. I saw it with my two naked eyes. This how he was celebrating it. Pẹ̀lú kíní ọ̀pá Fúlàní báyìí ló ń jó báyìí kí Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun ti ṣetán láti mọ́ lọ́bi tí kò ní mọ́ sí entourage tó mọ́ tẹ̀lé òun kálẹ̀ káàkiri tó yẹ pé àwọn èèyàn ní access òun gidi gan. He was celebrating it. Even wọn bọ́ sáárín àwọn èèyàn òun ní sílà ní pé bóyá security can be because he has to follow the protocol wọ́n ṣe ń ṣe ń gbà náà. He become Commissioner of Petroleum to the minister and it was wonderful. Àrí refineries àrí gbogbo rẹ̀. Let's ká flashback tí ọ̀tẹ́ ní bá ṣe nǹkan tó bá dá ká pàtẹ́wọ́ fún lágbájá kú iṣẹ́. Bí ọ̀rẹ́ ní bá ṣe nǹkan tó bá kù díẹ̀ ká tó fún ká sọ fún pé tó ṣe yóò dáa kó lè bá farahàn pé lódodo ni wá. That's where he needs to be celebrated with anything that Nigerians are benefiting now. Wọ́n ní kò wọ́n ní tó bá padà wá rọ̀ náà ní bíbí kan ló ti bẹ̀rẹ̀ nìkan ló ṣe foundation rẹ̀. Wọ́n tún fi ṣe PTF chairman. He make good money. They make good money coming in. Kò gba salary nínú rẹ̀. My company was one of the company bí tí mo wà mo ti ṣe gbà náà was one of the company tó gba contract chalk tá fi supply gbogbo north. Àwọn kan wọ́n gba contract ti south west kẹ́mọ́ gbogbo north nìkan ló ṣe sí. But ọ̀dọ̀ títí wa tó rí pé asúnmọ́ north company wa èmi ni mo bá mold mo bá ṣe machine tán ṣe ń ṣe chalk mo wà náà tán ṣe ọ̀gá mi kọ́ náà ọba kọ́ bá mi lọ́rẹ̀ ẹ̀mí rẹ̀ Yàyà Àrọ́bì ó ń bẹ ní Syria. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tájọ ṣiṣẹ́ yẹn náà mọ̀ àwọn tájọ mọ̀ nígbà náà mọ̀ àwọn tó ìpàjọ wa company sí mọ̀ tájọ ṣiṣẹ́ àwọn machine yẹn tájọ mold tájọ ṣe gbogbo ẹ̀ngbà náà tá a ṣe contract yẹn bí wọ́n léèrè torútorú tá a ṣe chalk yẹn jáde fún PTF Petroleum Trust Fund. Chalk wà á fọ́ kan báyìí kò gbọ́dọ̀ kán. Wọ́n nínú pálí kọ̀ọ̀kan tó yẹ pé 100 wọ́n kà kò gbọ́dọ̀ lé wọ́n yọ kúrò tó bá dín wọ́n dá padà fún yín. At that time I am the supervisor of that contract. Mo supervise gbogbo supply tó ń ṣe. Èmi ni in control of that chalk. Primera chalk. Zabadin company ló ṣe. I am the supervisor.
and I know what I'm saying about him. Ìyẹn lọ àsìkò òṣèlú dé, ó lọ gbàbọ pẹ̀lú ìrẹ́jẹ pẹ̀lú gbogbo rẹ̀. At the end of the day, he still become what Allah wants him to become. Òtúndé ó ní no contract anywhere. The outstanding ones tó ti wà nílẹ̀ ẹ lọ rèé máa ṣe tẹ́ ẹ bá ṣe ẹ bá ti ṣèyàn nísìnyí. Ẹ béèrè iye àwọn states tí wọ́n ti jẹ gbèsè kalẹ̀ ni. He paid their debts. Gbèsè tí ọmọ wọn tí ò mẹsẹ̀ gbogbo àwọn states yẹn pátápátá olóṣù méjì olóṣù mẹ́jọ oṣù kọ̀ọ̀kan ẹ̀rù tó kékeré ni fáwọn tó jẹ àwọn òṣìṣẹ́ wọn lówó, àwọn staffs wọn, àwọn teachers, gbogbo wọn tó jẹ wọn lówó, tó mú owó yìí tó ń san gbèsè káàkiri. Meanwhile kì í ṣe pé bóyá owó yìí ń lékún tó wà nílẹ̀ ni. Petroleum tó ti wà ní ká mọ̀ pé nǹkan táǹtà ní nǹkan bíi 1000 ó dé lórí 800, látòrí 800 ó tó lórí 4 sórí 500, látòrí 500 ó tó lórí 4 ó tó lórí 4 sórí 200 ó tó títí ó tó wá lórí 4 sórí 50 ó lórí $40. Fi lọ 4 sí $40, something of $1000. Fi lórí 40 tó fi lórí 4 sórí $40, and you have to run the affairs of the country. And we are not producing, we are consuming. Kò sí kankan tá à ń produce, we are consuming. And the madness about it ni pé also pé the Nigerian youths are lazy. Are we not? It's never an excuse. Pélé ìlú tó ń kẹta fi lórí rẹ̀ kó larí mọ́lẹ̀ kó fẹ́ kú lé lórí nísìn. From that time to now, National Youth Service Code láti bẹ̀rẹ̀ láti 1973, 74, 75 láti bẹ̀rẹ̀ 73, 74, 75. Gbogbo àtàn fi ṣe process yẹn tó fi wá dípò fi wá wà fully láti 75 yẹn tó fi wá di bá ti ṣe wáyé. Ẹ sọ fún mi kankan tí Nigerian National Youth Service Code ẹ sọ kankan tó produce wa within the youths. Kí la fi produce fúnra wa? Ara wa kò tọrọ yẹ kó wà lára wa. Ẹni tó bá ṣe ẹ jẹ́ ká dúpẹ́ fún wọn. Ẹni tó bá kú díẹ̀ káàtó òun náà kọ́ owó Ọlọ́run bá ní àmì wo ń bẹ láti pé kálíbà fi gbà fọ́lọ́run ni pé Ọlọ́run nìkan ló perfect. Gbogbo nǹkan tí máa ṣe mélòó ní ẹ fẹ́ sọ. Mo wo nǹkan kan tí Ambode sọ, mo wo nǹkan kan tí Ambode sọ nípa Lagos táwa. Mo wo àwọn nǹkan tí Ambode sọ nípa nǹkan tí Buhari ṣe fún wọn ní Lagos. Mo lanu kí ni iṣẹ́ wo làwọn kan wá ń sọ páwọn làwọn ṣe. Do àwa tẹ̀ mọ̀ páwọn kan ni wọ́n ṣe because iṣẹ́ Èkó Fashola Ambode. Lẹ́yìn yẹn nothing. Before Fashola nothing. After Fashola Ambode. Lẹ́yìn Ambode nothing. Absolutely nothing. Development wo ní bá wọn. I've done a lot of videos. Ẹ má jẹ́ kí lè ọ̀yà ìlẹ́nu. Mo ti ṣe videos sẹ́yìn lọ́hùn tí mo ti sọ fún ẹ pé orúkọ ní máa ń ro everybody. Àwọn kan wọ́n jẹun sápò ni, àwọn kan Èkó ní bàjẹ́ ni, àwọn kan ìtẹ̀síwájú lógún Èkó ló jẹ wá lógún. Then àwọn kan Sanwó Èkó ni. You know interpretation ilé fi máa bá kálẹ̀ káàkiri. Buhari ò sínú jẹkújẹ. Orí Ọlọ́run kò sí bí èdè ṣíṣe. Ó bọ́ sínú farm ẹ̀rí màálù tó ní ẹ̀rí kìíní tó ní. Àwọn kan wá sọ pé because he has cows, why he did not have big companies like Dangote, why he did not have this thing, so because he's not a good administrator. Ó dìgbà tó bá jalè. He's the only civil servant that we can still boast of ní Nigeria ní ìsìn. He's the only, I still repeat, he's the only civil servant ní Nigeria ní ìsìn tààrí tó jẹ́ pé he served government diligently without having another extra job doing somewhere there. Because it is illegal for you as a civil servant tó ń gbowó lọ́ndà company lọ́ndà government kò tún ní company ara rẹ̀ kan àbí kò tún níṣẹ́ kan tó ń ṣe níbi kan. That's the law of the nation. Go and check which of the company or ó ti sọ́ọ́rí pé tẹ́ bá rí ibi tó ń bá pé ti ní shareholding òun gùn yín kọ́mọ jẹ́ titi yín pẹ̀lú gbogbo oró tí kálukú ń bá kálẹ̀ kàkà àwọn orúkọ ló fi ṣe mórúkọ tó fi ṣe wá. It's not there lórí ìbàjẹ́. One of the tapes tí mo ṣe nígbà tí mo fi sọ̀rọ̀ Àtíkù, I was saying it at that time pé ṣé gbogbo wa náà la gbọ́dọ̀ jókòó rọ ni. Sí tán bá sọ pé òkè Nàìjíríà ò lè ní wọn lè ṣe ẹfẹ́ wọn sọ pé gbogbo àwọn òbí pátápátá ní ìṣẹ́ àtọ̀dí wọn báyìí ò lè ní wọ́n fi máa bí ni. Ṣé Ọlọ́run ní bẹ́ẹ̀ nìkan dìde nínú wọn ni. So pé Ọlọ́run wá burú débi pé yóò wá sọ pé gbogbo wa àti ẹ̀wá ní èèyàn dáadáa kankan láàrin wa. Let's appreciate what is good.
ẹnì kẹta wa tí mo lose which I really feel it seriously, mo feel gbogbo rẹ̀ wàláì, Allah knows I'm feeling it, ní ọba Awùjalẹ̀ of Ìjẹ̀bú. I will miss that man seriously. Èmi pẹ̀lú wọn ọjọ́ jókòó sọ̀rọ̀ rí, but I follow, I'm a good fan of him. I follow a lot of things to say within his own community. This is the type of thing tí bàbá wa ń ṣe, Gandhi tó ń gbé bọ̀ wá, láti pé kí ìdílé sí ìdílé kán mọ́ sọnù, kí gbogbo wọn kẹ́ wọnú ara wọn. ojúdó ẹ̀bá tẹ́ rí yẹn kìí ṣe pé Awùjalẹ̀ kọ́ ló dálẹ̀ o, wàhálà àwọn kọ́ ló dálẹ̀. Ìjọ tán fi mí joyè ìmọ́lẹ̀ àdínì, àfáà tó wá sí wáàzí ń bẹ, ó sọ ìtumọ̀ ojúde ọba, ó sọ ìtàn Bello Kúkú tí àárín yìí ò lè gbà wá láyè láti sọ, tó fi jẹ́ pé lórí bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tí máa ń jẹ́ Ìjẹ̀bú, gbogbo ẹni tó bá lówó jù níjọba ẹ̀ pé ìkan ìdílé ọmọ Kúkú ni, grandchildren of that Kúkú family ni àwọn náà lówó jù. Bello Kúkú ẹ tún lọ rí ìbéèrè wò, time will tell. Àsìkò yìí ò lè gbà láti sọ story yẹn, but kí ni mo fẹ́ fà jáde ni pé wọ́n maintain rẹ̀, wọ́n maintain nǹkan tí Bello Kúkú ṣe kalẹ̀. Antecedents wọn lórí pé Islam ò gbọdọ̀ bàjẹ́, ẹ̀sìn ò gbọdọ̀ bàjẹ́, ìṣẹ̀ṣe wọn náà kò gbọdọ̀ dàrú. Ẹ má fi ìṣẹ̀ṣe, ẹ má fi kọ́ Islam lẹ́sẹ̀. Ẹ̀yin Christian ẹ ṣe tiyín, ẹ̀yin Mùsùlùmí ẹ ṣe tiyín, ẹ̀yin oníṣẹ̀ṣe ṣe tiyín. Tó bá wá dijọ́ kan àti Mùsùlùmí àti Christian àti gbogbo rẹ̀, ẹ fi kájọ pàdé níjọ́ kejì ọdún Iléyá ká ṣe lójúde ọba. Kálukú ni mo pàdé papọ̀. A very fantastic festival. Ó mú mi like bàbá yẹn gidi gan, pé ó sọ orí ẹbí pọ̀, ó so wọ́n pọ̀. Ó jẹ́ káwọn tó wà lọ́nà jíjìn kan mọ wálé, jẹ́ káwọn tó gbà àwọn aráàlú òyìnbó, àwọn olúgbogbo ẹ̀kíní kankan ẹlòmíì nígbà tí máa ń bọ̀ ní ọba mọ́mọ́ ọlọ́mọ kan dání, ìwọ náà tẹ̀lé mi ká lọ sí Amẹ́ríkà, ó ti dèèyàn, ìwọ náà tẹ̀lé mi lọ sí London, ó ti dèèyàn. Ìlú wọn fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ní ìsìn tínú ń bí yẹn, jẹ́ káwọn aráàlú òkèrè kan wáyé, kan wá mọ́mọ́ àbúrò wọn dání, kan wá mọ́mọ́ ẹ̀gbọ́n wọn dání lọ. Ẹ̀wọ̀n ń dínà nígbà tí ẹ̀ṣẹ̀ kúkú mọ̀ túmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńkọ́, kí ni nǹkan tẹ́ ò ní ṣe. Bàbá wa Awùjalẹ̀, Ọlọ́run bá kó bá tẹ̀yìn sáfẹ́fẹ́ rere. Ipa tẹ́ kó nípa Islam gidi gan, you try, you do tremendously. Ọ̀kan nínú rẹ̀ tẹ́ ṣe tó pé ayé ò ní gbàgbé yín dáadáa ni pé ẹ uphold Rọ́bítà gidi gan, ẹ dì wọ́n mú gidi gan, gbogbo gbà lẹ́sìn mọ́ sọ̀rọ̀ lórí pé kí Islam ọmọ dàrú, kí Islam ọmọ dàrú, kí Islam ọmọ dàrú. Mi ò ní opportunity láti lọ sáàfin wọn kí n jókòó pẹ̀lú wọn, no, but mo ní a lot of opportunity láti pé mo wọ Ìjẹ̀bú tí mo jáde, mo jáde, mo lọ bá àwọn èèyàn ṣe nǹkan, àwọn sọ́sà Ìjẹ̀bú, kíníkan Ìjẹ̀bú, àwọn ọ̀rẹ́ mi mostly táwọn jẹ́ business wa, most of them are Ìjẹ̀bú guys. So mo ti gbélé Ìjẹ̀bú rí, bẹ́ẹ̀ ibi tí mo ti tún wà gan Ìjẹ̀bú náà, Ìjẹ̀bú ni wọ́n. So I see the type of life they are living. So I want to appreciate Almighty Allah for their life. Brother wa Tajudeen Ailero, Ọlọ́run bá yóò wọlá ìkẹ́ rẹ̀ tó ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àánú rẹ̀ tí ń fi ń rọ òjò sílẹ̀, yóò bá wa rọ òjò kẹ́ẹ̀kẹ́ òjò gẹ̀ sínú sàárè yìí, ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bàbá wa Muhammad Buhari, there is a lot to be said about you because you are my role model. You are. Because I think I'm still going to have a lot of interviews about you. So, and I'm ready to receive any stone. And it is only meant for those who are high. So I'm ready to receive it. Being my role model, I must be able to defend what I believe in and what I trust. May your gentle soul rest in perfect. Allah jikanka, Allah ubangiji isaka huta. Bàbá wa Awùjalẹ̀, wájú tẹ́ dojú kọ kò ní báyìí lẹ́rù, ẹ̀yin tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́. Ẹ ti rí, ẹ ti wá sáyé, ẹ ti rí, ẹ ti bá wọn lo ayé. Èyí táwa rí láwa sọ yìí, Ọlọ́run bọ̀ wá wọlá bí ṣe ń jẹ́ òun, yóò bá wa dẹ̀lẹ̀ fún yín. Gbogbo ẹni yóò tọ́ Ọlọ́run bá wa sọ pé ẹsẹ̀ tó wá padà wá gba orí àpèrè náà, iṣẹ́ tẹ́ ṣe kalẹ̀ kò ní bàjẹ́. Èèyàn mi, àbọ̀ rèé tí kálukú wọn ṣe níwọ̀nba tá a mọ̀ ńlá sọ.
kí ni ìwọ fẹ́ ṣe kalẹ̀, kí lèmi fẹ́ gbìn kalẹ̀, bó làníyàn rẹ̀, ǹjẹ́ o mọ̀, ǹjẹ́ o gbà, ǹjẹ́ o rí ipò pẹ̀lú kúlẹ̀ ǹjẹ́ o rìn. At any time ló lè knock. Kí ló ń ṣe lọ́wọ́ tí kò fi dé wá báyìí? Kí ni tó ń ṣe lọ́wọ́ tí kò fi wá báyìí? Sọ́kàn rẹ balẹ̀ débi pé o lè sọ fọ́lọ́run báyìí pé Ọlọ́run o, ní tí mò ń ṣe lọ́wọ́ yìí jẹ́ kó ikú kọ́ka mọ́ mi lọ́wọ́. Ọlọ́run káṣẹ́ rí mọ́ wa lọ́wọ́, kì í ṣe àdúrà. Ìwọ ni wàá ṣe iṣẹ́ rí torí òmí tó ń ṣe tí kò fi lè dé. Bàbá àfà owó àdúrà ní ẹ bá wa bẹ lọ́wọ́ ọba kọ́ lọ́wọ́ kákọ́ káṣẹ́ rí mọ́ kó sínú àdúrà. Àyànmọ́ rẹ ò ti yàn, ìwọ ló ṣiṣẹ́ ló gbìyànjú láti pé kó ṣe nígbà tí ikú bá dé kó ka iṣẹ́ rí kó ka mọ́ ẹ lọ́wọ́. Kí Ọlọ́run bá kí o gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa láti pé kọ́ pé ibi tá a bá kù sí kọ́lọ́run bá kó tún wa ṣe. Èyí tá a dá níbẹ̀ a ò mọ̀ ṣe. Ń lọ́ba tó mọ̀ ṣe tó ní kórí bó ṣe rí kó mọ́ ṣàì ṣe ní àtẹ́wọ́gbà fún wa. Gbogbo ọ̀nà tí kálukú wá gbà tá a fi lókù lọ́hùn èmi gan fún ara mi. Bẹ̀rẹ̀ látòrí ìyá tó bí mi tí ní ẹ̀tẹ́ lórí àwọn ọmọ tí mo ní, ìyá àti bàbá. Lórí bàbá tó bí mi tàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ẹ̀gbọ́n lọ́run, láwọn ọ̀rẹ́ lọ́run, very wonderful good friends àjọṣe ìtajọ dàgbà. Ẹgbẹ́ gbogbo àtúnbá rántí wọn ìmọ̀ mí mi lọ́kàn. Mo ká dára rábíù máa ń bọ́ di àróró àìróró wọ́n bẹ́ẹ̀ tó wọn ní ká jọ ṣe dáadáa fúnra wa tó wọn sì ti dìbọn ti lọ. Aláyé Saka Adéròmú ìdòṣẹ́ company kan náà ni very wonderful man. Mo ìpò kíá ni gbúrú àwọn yẹn bẹ́ẹ̀ tó wọn ti ní ká ti lọ tán súnlé mi náà àti gbogbo tọ́nì kọ̀ọ̀kan yẹn tẹ́gbà fi lókù lọ́rùn. Ọlọ́run bá yóò ṣe gbogbo wọn láti wọ́n gbà, yóò ṣe àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlọ́run bá yóò jẹ́ ká túbọ̀ tán gbogbo wa kọ́dà. Ó dàbọ̀, ó dìgbà mi tójú bá tún ríra. Lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ̀rọ̀ lérò àtàkùn ọ̀gbọ̀n lórí Ọlọ́run pé ká tún padà ríra. Assalamu alaikum.